A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Chief of Defence Staff CDS Christopher Musa àti National Security Adviser Nuhu Ribadu ti sọ wípé ebi àti ìṣẹ́ jẹ́ gbòǹgbò ohun tí ó ń ṣe okùnfà ìṣòro ààbò, fàákàjà àti rògbòdìyàn lórílẹ̀-èdè. Èyí ń wáyé ní ọjọ́ kan náà tí Ààrẹ Bọ́lá Tinubu kéde ní ìlú Àbújá wípé ìgbédìde ètò ọ̀gbìn ti bẹ̀rẹ̀ bí ó ti ṣíde 2,000 ọkọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ oko láti pín jákèjádò orílẹ̀-èdè lábẹ́ àkànṣe ètò ìjọba Renewed Hope Agricultural Mechanization Program láti fi mú àlékún bá ètò ọ̀gbìn ní Nàìjíríà. CDS àti NSA ní àwọn ìpèníjà méjèèjì yìí ti fa àkóbá fún ààbò lórílẹ̀-èdè. NSA ní ìjọba Ààrẹ Tinubu ti ń gbógun ti ìṣòro yìí nípasẹ̀ mímú àtúpalẹ̀ ẹ̀ka ọ̀gbìn, ètò ìdókòòwò àti ẹ̀ka ààbò lọ́kùnkúndùn láti ṣẹ́gun ìpèníjà wọ̀nyí. Níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnlá National Security tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àtijọ́ láti National Defence College ṣe àgbékalẹ̀ ní ìlú Àbújá ni Ribadu ti fi ọwọ́ ba gbòógì ìṣòro tó ń dojúkọ Nàìjíríà tí ó ń yọrí sí àìsí àlàáfíà fún ìlú. Ìdí nìyí tí ìṣèjọba Tinubu fi ń ṣe àlékún àtìlẹ́yìn fún iṣẹ́ ọ̀gbìn. Bákan náà ni CDS kéde wípé ebi àti ìṣẹ́ kìí ṣe ìpèníjà kékeré, ó ti di ìpèníjà ńlá fún ètò ààbò. Bí ó ti pè fún ìdókòòwò fún iṣẹ́ ọ̀gbìn ní àwọn ìgbèríko, ó wá rọ ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe àgbékalẹ̀ iṣẹ́ ọ̀gbìn gẹ́gẹ́ bí iṣẹ́ tí ó lérè jù nípa fífi ààyè gba owó yíyá, ohun amáyédẹrùn àti ọjà tí ó lu já ara wọn. Ifásitì ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó ní Maiduguri ti ṣe àṣeyọrí iṣẹ́ abẹ kíndìnrín kidney transplant tí ó jẹ́ àṣeyọrí àkọ́kọ́ ní ilé ìwòsàn yìí láti ọdún 2010. Aláàárẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Abdullahi tí wọ́n ṣiṣẹ́ abẹ fún sọ̀rọ̀ nínú àkàálẹ̀ fídíò oníṣẹ́jú 28 lẹ́yìn tí wọ́n yọ̀ǹda rẹ̀ kúrò ní ilé ìwòsàn tí wọ́n sì fi òǹtẹ̀ lù ú wípé ara rẹ̀ ti le àti padà sílé láti máa bá ìgbé ayé rẹ̀ lọ. Nínú fídíò yìí ni Abdullahi ti ní kí ará ìlú wá sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Maiduguri fún iṣẹ́ abẹ kíndìnrín kí wọ́n yéé fi owó ṣòfò lọ ilẹ̀ òkèèrè nítorí iṣẹ́ wọn pé owó rẹ̀ sì rọrùn. Bí ó ti rọ àwọn ọlọ́rọ̀ ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ilé ìwòsàn yìí kí ó lè ṣe ìwòsàn àwọn àìsàn mìíràn tí ó ní agbára. Ilé ìwòsàn náà ṣàlàyé wípé Abdullahi wà lára àwọn 2 tí wọ́n ti gba kíndìnrín mìíràn ní ilé ìwòsàn wọn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe àgbékalẹ̀ ẹ̀bùn owó bílíọ̀nù 2 náírà Intervention Fund láti fi pèsè oríṣiríṣi ohun èlò àwọn akẹ́kọ̀ọ́ fún iléèwé gbogbonìṣe Moshood Abiola Polytechnic Òjèrè ní ìlú Abẹ́òkúta. Bákan náà ni gómìnà kéde àgbékalẹ̀ ẹ̀bùn owó mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira fún ọ̀kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ 9 tí ó ṣe dáradára jù fún sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2015 sí 2016 títí dé 2023 sí 2024. Gómìnà ṣe ìkéde yìí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ àṣekágbá alápapọ̀ ìkẹẹ̀dógún tí ó kó sáà fún ètò ẹ̀kọ́ 9 papọ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2016 sí 2024. Bí ó ti sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ kò ní rẹ̀wẹ̀sì láti sọ ilé-ìwé yìí di àwòkọ́ṣe àti àrítọ́kasí fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NANS ti fún mínísítà ìlú Àbújá Nyesom Wike ní gbèdéke ọjọ́ 7 láti fi ṣí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba tí ó tì pa ní ìlú Àbújá. Ẹgbẹ́ yìí fi ẹ̀hónú wọn hàn lórí bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà ti iléèwé látàrí ìṣòro tí wọn kò rí yanjú láàrin ìjọba Àbújá àti àwọn aláṣẹ ètò ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀. Nínú àtẹ̀jáde tí ààrẹ gbogbogbò NANS Comrade Olúṣọlá Ọládẹ̀jà bu ọwọ́ lù ni wọ́n ti bu ẹnu àtẹ́ lù bí wọn kò ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ọmọ mẹ̀kúnnù wọ̀nyí láǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro tí àwọn ọmọ ọlọ́rọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wọn ní iléèwé aládàáni láìsí ìdíwọ́ látàrí wípé wọ́n rí owó gọbọi san.
Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìbànújẹ́ ọkàn ni ó jẹ́ wípé fún oṣù méjì àwọn ọmọ kò rí ilé-ìwé lọ. Èyí ṣe àpẹẹrẹ àìbìkítà ìjọba sí ìṣòro tí ará ìlú ń là kọjá. Nancy ní síwájú àkókò yìí ni àwọn ti fi oríṣiríṣi lẹ́tà ránṣẹ́ sí mínísítà ìlú Àbújá tí wọ́n fi ń rọ̀ ọ́ lórí ìgbésẹ̀ àti wá ojútùú sí ìṣòro tí ó wà nílẹ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ ni ó ṣẹnu gbálágún sí. Ìdí nìyí tí wọ́n fi wá pinnu àti ṣe ìkórajọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn láti ti iléeṣẹ́ àjọ ìjọba FCDA pa àyàfi bí wọ́n bá ṣí ilé-ìwé wọ̀nyí padà láàrin ọjọ́ 7. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi náà kọ̀rọ̀ ojú sí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìlú Àbújá. Nínú àtẹ̀jáde ni Obi ti ṣe àpèjúwe ètò ẹ̀kọ́ ní ẹ̀ka tí ó ṣe gbòógì fún ìdàgbàsókè bí ó ti ní àṣeyọrí orílẹ̀-èdè wà lọ́wọ́ ètò ẹ̀kọ́ ará ìlú. Obi ní kò sí ẹni tí kò mọ̀ wípé bí orílẹ̀-èdè bá ṣe kàwé tó ni ó ṣe máa ní ìdàgbàsókè sí, nítorí okòòwò tí ó ṣe gbòógì ni rírán ọmọ ní ilé-ìwé láti mú ọjọ́ ọ̀la wọn dára. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lórí 60 ọdún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti gbóríyìn fún àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ni Tinubu ti ṣe àpèjúwe Sanwó-Olú ní ọmọ ọ̀dọ̀ rere tí ó tẹ̀lé ipa àti mú àyípadà rere bá Èkó. Ó wá rọ Sanwó-Olú kí ó tẹ̀síwájú pàápàá jùlọ lórí iṣẹ́ àkànṣe afárá ẹlẹ́ẹ̀kẹrin Fourth Mainland Bridge tí ará ìlú ń dúró dè àti ojúnà Freedom Way sí Victoria Garden City (VGC). Bákan náà ni ààrẹ gba àdúrà ìlera pípé àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láti fi ṣe àǹfààní fún ará ìlú. Aṣòfin tó ń ṣaṣojú Borno South Senatorial District, Senator Ali Ndume ti ní ó ṣeéṣe kí òun fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ bí Tinubu bá kọ̀ àti yanjú ìṣòro orílẹ̀-èdè. Ndume ní òun ṣì ní ìgbàgbọ́ wípé Tinubu ṣì lè ṣe jù báyìí lọ, àìwá ṣiṣẹ́ lè mú fi APC sílẹ̀. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ wípé bí èrò bá pọ̀ jù tó ń bọ̀dì sí APC, èyí léwu nítorí bí èrò bá pọ̀ jù nínú ọkọ̀ ojú omi ó lè mú ọkọ̀ dojúdé. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago ti bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn àti owó gbà-má-bínú fún àwọn tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi ní ìjọba ìbílẹ̀ Mokwa. Nígbà tí ó ń sọ̀rọ̀, gómìnà tí igbákejì rẹ̀ Yakub Garba ṣaṣojú sọ wípé àkókò ìbànújẹ́ ni èyí jẹ́, ṣùgbọ́n àwọn ti pinnu àti mú ọkàn le kí wọ́n sì ṣe àwárí ìgbé ayé wọn padà nítorí gómìnà ti ṣetán àti wá ìbàlẹ̀ ọkàn fún àwọn ará Mokwa. Ìdí nìyí tí ó fi bu ọwọ́ lu bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó gbà-má-bínú yàtọ̀ sí bílíọ̀nù 7 náírà tí wọ́n ti yà sọ́tọ̀ àti fi ṣètò àtúnṣe ojúnà àti afárá. Ìdílé kọ̀ọ̀kan àwọn ìdílé 458 ni yóò gba oríṣiríṣi àpò oúnjẹ 25. Lẹ́yìn èyí ni gómìnà darí kí wọ́n fún Next of Kin ní gbogbo àwọn 209 tí ó di olóògbé ní mílíọ̀nù kan náírà. Bákan náà fún àwọn tí ó ní ilé àti ṣọ́ọ̀bù 280 tí ó parun ni yóò gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira. Gómìnà ṣàlàyé wípé èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ láti mú àtúnṣe bá ìgbé ayé ará ìlú bí ó ti fi ìṣọ̀kan rẹ̀ hàn lórí ìgbésẹ̀ àti dá ìrètí wọn padà. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti ṣàlàyé lórí bí wọ́n ṣe rí afurasí 26 mú lórí ìkọlù ìṣekúpa ènìyàn tí ó lé nígba ní ìlú Yelwata, ìpínlẹ̀ Benue. Ìròyìn jábọ̀ wípé kò dín ní 200 ènìyàn tí àwọn agbébọn ní ṣekúpa ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá ni ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ní lẹ́yìn tí àwọn rí afurasí 2 mú ni ó ṣe atọ́nà bí wọ́n ṣe rí àwọn 26 yòókù mú tí wọ́n sì rí ohun ìjà olóró ọwọ́ wọn gbà.
IGP ṣàlàyé wípé ènìyàn 28 ni wọ́n kọ́kọ́ mú kí wọ́n tó wá ṣe àwárí wípé 2 nínú wọn ni wọ́n fi dọdẹ gbogbo àwọn 26 tí wọ́n rí mú nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìkọlù níbi tí wọ́n ti ṣekú pa àwọn arìnrìn-àjò 9 tí wọ́n ń bọ̀ láti ibi ìnáwó. IGP ní àfúrásì 22 ni ọwọ́ ti bà lórí èyí bí ó ti ṣèlérí àti kó gbogbo wọn lọ ilé-ẹjọ́ láìpẹ́. Adarí gbogbogbò fún àjọ olókoòwò lágbàáyé World Trade Organization (WTO) Ngozi Okonjo-Iweala ti gba àmì ẹ̀yẹ Kérésì fún ti ọdún 2025 tí ẹgbẹ́ ACF ṣe àgbékalẹ̀ fún ìgbìyànjú rẹ̀ sí àmójútó ìwà jìbìtì. Ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣe àgbékalẹ̀ àmì ìdálọ́lá yìí fún Okonjo-Iweala ní Global Fraud Conference tí ó wáyé ní Nashville, orílẹ̀-èdè United States. Okonjo-Iweala ni obìnrin àkọ́kọ́ àti ará ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti gba ipò Director General fún àjọ WTO, bí ó ti ní inú òun dùn láti gba àmì ẹ̀yẹ fún àṣeyọrí ayérayé Lifetime Achievement nídìí gbígbógun ti jìbìtì àti ìwà ìbàjẹ́. Ó wá dúpẹ́ lọ́wọ́ ACFA fún bí wọ́n ṣe ṣe ìdánimọ̀ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti yí orúkọ iléèwé gbogbonìṣe ìlú Ìbàdàn The Polytechnic Ìbàdàn padà sí orúkọ gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Dókítà Victor Olúnlọ́yọ̀. Mákindé ṣe ìkéde orúkọ tuntun yìí ní Ọjọ́bọ̀. Olúnlọ́yọ̀ ni gómìnà àkọ́kọ́ fún Ọ̀yọ́ àtijọ́ láàrin oṣù kẹwàá sí oṣù kejìlá ọdún 1983. Òun ni ọmọ bíbí ìlú Ìbàdàn láti sìn gẹ́gẹ́ bí gómìnà. Olúnlọ́yọ̀ tí ó tún sìn gẹ́gẹ́ bí gíwá iléèwé rẹ́ktọ̀ fún iléèwé yìí kú ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Níbi Mákindé ti ń sọ̀rọ̀ ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí wọ́n máa pe iléèwé yìí ní Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn. Ó ní òun ṣe àyípadà orúkọ yìí láti fi bu ọlá fún gómìnà àná. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.